Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa. Mo kí yín o, ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi nílé lóko lọ́nà lẹ́yìn odi pé ẹ káalẹ́, ẹ káàárọ̀, ẹ kúrọ̀lẹ́ o. Etí tẹ́ fi ń gbọ́ wa ò ní di o. Bákan náà ojú tẹ́ sì fi ń rí wa náà kò ní fọ́ láṣẹ Èdùà. Gbogbo ọmọ Yorùbá ẹ máa jó, ẹ máa yọ̀. Ọlọ́run ti fún wa lómìnira, ẹ máa yọ̀. Bẹ́ẹ̀ ni, ẹ jẹ́ ká mọ̀ jó, ká mọ̀ yọ̀, kódà ká mọ̀ jubilate nítorí wípé ohun ayọ̀ ti lálẹ́ wù. Àṣojú ló pẹ́ sí. Àṣọ Ọlọ́run ṣì ń bọ̀ wá ṣe ohun gbogbo nírọ̀rùn. Ẹ wá wo bí Ọlọ́run ṣe rọra ń fún wa ní òmìnira tó jẹ́ pé kò ní ní wá lára. Ǹjẹ́ ẹ ti gbọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí? Ẹ wo ìròyìn ayọ̀ ni mo mú wá o. Ìròyìn ayọ̀ ni mo mú wá. Ọlọ́run padà dá wa lóhùn ẹ̀bẹ̀ wa nítorí wípé àwọn Fúlàní gan lára wọ́n kúkú ti sọ̀rọ̀ báyìí. Wọ́n ti ní ó dàbí pé a ò lè jọ wà mọ́. Wọ́n ní kò sí iye àbá tàbí ìgbìyànjú tó lè ṣe pé kájọ wà. Ó ní irọ́ ni, kò lè work. Gẹ́gẹ́ bí ìròyìn information tó tẹ̀ wá lọ́wọ́lọ́wọ́ báyìí, àwọn àgbààgbà Fúlàní wọ́n ti ṣara wọn jọ o. Wọ́n ti ṣara wọn jọ débi wípé wọ́n ti gbà wípé a gbọ́dọ̀ lọ. Wọ́n ti gbà pé a gbọ́dọ̀ lọ o nítorí pé bó ṣe wà yìí wọ́n ní àwọn gan ò lè dúró mọ́. Bó ṣe wà yìí wọ́n ti fi ọ̀rọ̀ Sultan Sokoto gan lára gan. Òun gan ti sọ̀rọ̀. Sultan ti sọ̀rọ̀, ó ti lahùn. Ó ti jẹ́ kó yé gbogbo àwọn àgbààgbà Fúlàní ti pa òun pọ̀ sójú kan. Wọ́n wá fi ọ̀rọ̀ sí Emir lẹ́nu wípé gẹ́gẹ́ bí aṣojú wa wá sọ̀rọ̀. Bóyá lẹ mọ̀ pé lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn Fúlàní ti gba ọ̀nà àrà yọ débi pé wọ́n ti sọ di bó bá lè dogun kó dogun. Ó ti di now operation separate. Operation tá a wà ní pé ẹ pín orílẹ̀-èdè Nàìjíríà. Àsìkò tá a bọ́ sí ni pé a ṣe mọ́ pẹ̀lú Yorùbá, ẹ pín orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n tún wá fi sí pé bọ́ọ̀bá làwọn ò ní pín ní ìrọ̀rùn, àwọn náà bá wọn pín ní èlé tó túmọ̀ sí pé kò ní dẹrùn nítorí àwọn gan alára gan pariwo pé àwọn fẹ́ lọ. Ẹ rí i pé Ọlọ́run ti gbèjà wa jà gbogbo ọmọ Yorùbá o. Bẹ́ẹ̀ ni Ọlọ́run ti gbèjà wa jà. Àbẹ́ẹ̀rí n tá a ti ń wá láti jọ yìí, n tá a ti ń béèrè fún pé ẹ ṣe kinní fún wa, ẹ pín orílẹ̀-èdè yìí, ṣùgbọ́n wọn ò fẹ́ dáhùn. Náà Ọlọ́run ti wá ṣe. Yorùbá nation la fẹ́. Òmìnira ilẹ̀ Yorùbá òun lè jẹ wá lógún. Bẹ́ẹ̀ jẹ́ ká tẹ̀jíṣẹ́ àwọn èèyàn. Ẹ̀já gbọ́ tí àwọn èèyàn sọ. Yorùbá nation no going back. Yorùbá nation la fẹ́. Yorùbá nation máa fẹsẹ̀ múlẹ̀ láṣẹ Èdùà. Bẹ́ẹ̀ ni o, Yorùbá nation ló lè ṣe é. A kú oríire gbogbo ọmọ Yorùbá. Bẹ́ẹ̀ ni bàbá wa bákan náà a kí yín kú oríire o nítorí à ń rí iṣẹ́ takuntakun èyí tẹ́ ń ṣe fún orílẹ̀-èdè Yorùbá láti lè dá dúró. Ìgbòho Òòṣà, owó bàbá Dámì, ẹkùn ọkọ̀ Fúlàní, àjànàkú kọjá mórí nǹkan fìrí tá a bá rẹ́rìn ká sọ pa rẹ́rìn. Bàbá mo tún fún yín lóríkì, ẹ̀yin nìmọ́lẹ̀ fún orílẹ̀-èdè. Bẹ́ẹ̀ ni o, ìbùkún ní orílẹ̀-èdè Yorùbá nation ló lè ṣe é. Congratulations to all Yorùbá nation. Bàbá wa Professor Banji Akintoye àti olóyè Adéyẹmọ Ìgbòho Òòṣà. Ẹ wo Ọlọ́run ti gbalẹ̀ Yorùbá fún wa. Kò sí nǹkan kí nǹkan táwọn ẹni bí lè ṣe. Bẹ́ẹ̀ ni o, Yorùbá nation ló lè ṣe é. Òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún. Ọlọ́run Elédùmarè ọwọ́ ẹ̀ la fi Yorùbá nation sí. Gba òmìnira wa fún wa ní ọ̀nà tí ó gbà wá rọ̀ wá lọ́rùn. Ṣé wá rí gbogbo ẹnikẹ́ni ẹ̀dákẹ́dá tó wá lè fẹ́ máa dínà òmìnira wa pẹ̀lú àṣẹ Èdùà? Ẹ wo Ọlọ́run ó fi ẹ̀mí rẹ̀ yóò fi gbé Yorùbá nation sáré síwájú ni. Bẹ́ẹ̀ ni nítorí pé àwọn bàbá yìí ń ṣiṣẹ́ lọ́sàn-án lóru. Àwọn bàbá wa Professor Banji Akintoye, àwọn bàbá wa olóyè Ìgbòho Òòṣà, bákan náà akínyìn o bàbá wa Ọláyẹmí Kóìkí àti gbogbo ẹ̀yin adìde fún Yorùbá nation. Gbogbo ẹ̀yin tẹ́ ń pariwo pé
a gbọ́dọ̀ gba òmìnira tẹ́ẹ̀jọ́ sún yín tẹ́ẹ̀jọ́ rẹ̀yìn. Ẹ wo ọlọ́run ti ń dá wa lóhùn, ọlọ́run á dẹ̀ gbé wa dé ilẹ̀ òmìnira ní kíákíá láìpẹ́ ṣùgbọ́n ẹ má jẹ́ kó sú wa. Bẹ́ẹ̀ ni ẹ má jẹ́ kó sú wa. Congratulations to Yorùbá nation la fẹ́. Òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún. Bákan náà ẹ máa bá wa kọ sínú comment section pé freedom for Ọmọ Adéyẹmọ, freedom for Olóyè Ìgbòho Òòṣà. Bẹ́ẹ̀ ni Baba Dami, we want our Yorùbá nation. Òmìnira wa òun ló jẹ wá lógún. Ẹ fún wa lómìnira wa, let everybody go. Free us. Yorùbá nation need to accomplish a lot of missions. Ẹ má jẹ́ kí wọ́n Nàìjíríà yóò pa wá tán. Tó yẹ la ṣe ń pariwo pé a lè tẹ̀síwájú wọ́n Nàìjíríà mọ́. Bẹ́ẹ̀ ni a lè tẹ̀síwájú mọ́. Kí ni ládárí mọ́ Nàìjíríà tá a ṣe tó jẹ́ wípé gbogbo ẹ̀ sì sórí kodò ni. Gbogbo ẹ̀, if you think or you believe in wọ́n Nàìjíríà, my brother, dey play ó ti lọ. Ẹ wá rí sìn, ẹ rí pé pìtìpìtì yẹn ti ń round, sápá yẹn ti ń bẹ́ everybody, ìyà yẹn ti ń bẹ́ everybody débi pé ṣẹ́rí tí gbogbo wa bá lè panu pọ̀, tá a panu pọ̀ pé sẹ́ẹ̀ Yorùbá nation la fẹ́, tá a panu pọ̀ pé òmìnira ilẹ̀ Yorùbá ti ṣe tán láti dúró, ẹ máa rí pé wọn ò ní lọ́pṣọ̀n mi dànkọ́ pín orílẹ̀-èdè fún wa. Wọn ò ní lọ́pṣọ̀n mi dànkọ́ rí pé yes ẹ̀yin ọmọ Yorùbá ó dàbí pé nǹkan tẹ́ ẹ fẹ́ lélẹ̀. All we Yorùbá indigene, we want our freedom. We want our freedom nítorí pé a ò lè máa tẹ̀síwájú, a lè máa pápá yìí lọ́mọ́. Ó tó gẹ́ alùbàtà kan ìdarí. Àkọ́kọ́ àdúpẹ́ fọlọ́run o wípé Ọlọ́run ó gbàdúrà wa. Àdúpẹ́ lọ́wọ́ bàbá wa náà Professor Banji Akintoye nítorí pé Ọlọ́run ò jẹ́ ó sú yín, kò sì jẹ́ kó rẹ̀ yín, síbẹ̀ ẹ sì ń ṣiṣẹ́ orílẹ̀-èdè wa. Lágbára àṣẹ̀dùà Ọlọ́run á gbé wa dé ilẹ̀ òmìnira wa. Bẹ́ẹ̀ ni ní kíákíá ilẹ̀ òmìnira wa. Ohun gbogbo tí àwọn ọmọ Yorùbá, ọmọ orílẹ̀-èdè Yorùbá ń fẹ́ ni pé kí wọ́n tú wa sílẹ̀. That is all. We want to be free totally. And likewise ẹ̀yin èèyàn wa, torí ẹ̀ làwa náà ṣe sọ fún yín pé ẹja panu pọ̀, ẹja fohùn ṣọ̀kan, ẹja pariwo pé Yorùbá nation is the only solution. Ẹ̀yin ìyá mi ẹ bàbá mi ẹ bá mi bò ẹ bò kó lọ fà. Ẹ like, ẹ share, ẹ subscribe, ẹ tẹ̀ sójú ẹ̀. Ẹ jẹ́ ó yá àwọn èèyàn pé Yorùbá nation nìkan ni ọ̀nà àbáyọ. Ni mo fi sọ pé a ó máa bẹ ọ̀bí ẹni bẹ ṣàtẹ́lẹ̀ṣẹ̀ yóò máa bẹ̀ nù. Gbogbo ẹni tó bá máa la òdìdí ó máa la òdìdí bá. God bless Yorùbá nation. Ó dàbọ̀.